ẹni abágbámú tó dáwọ́ ọlọ́pàá làbí sọ yìí tó jíyàn pé nílé Ògbómọ̀ṣọ́ àtọ́jú àfọlọ́pàá ó ń dè kan bẹ tá a máa fi ń náyẹ̀ nílọrin. gbogbo ẹ̀yin tẹ́ pa Gbẹ́ngà níbo Ògbómọ̀ṣọ́ yìí ẹ̀ parí lọ́wọ́. mo sọ àtiwọ́tọ́ ọba 5 million àtiwọ́tọ́ owó pamọ́ àtiwọ́tọ́ ọba sí ààrẹ àtiwọ́tọ́ ọba gbogbo wọn parí lọ́wọ́ tó méjì. nígbà tó bá wá ń jíyàn pé Ògbómọ̀ṣọ́ ọkàn lọ́yìn o tọ́ba ìdí kan lọ́rí ọkọ̀ Ògbómọ̀ṣọ́ torí pé mo ò lè yàn wájú ilẹ̀ Yorùbá kájákẹ́ táwọn nígbà tó bẹ̀rẹ̀ sí ní àṣẹ̀sì bẹ́ẹ̀ wèrè ẹ̀rọ lẹ́yìn yìí ọ̀rọ̀ ẹ̀rọ síta ọ̀rọ̀ tó kọjá ẹlẹ́kọ̀ọ́ lé ń jó òun ìfẹ́ ọ̀paná títà ń lọ là ń lọ àpàdà sẹ́yìn. ìlú mẹ́ta náà ló wà nílẹ̀ Yorùbá tẹ́bí agbára wà bẹ́ẹ̀ bàbá lọ sí ìpínlẹ̀ Kogi láti ilé afẹ́ẹ̀rí tó dájú bẹ́ẹ̀ bàbá tó ní l'Ógbómọ̀ṣọ́ wáyé ẹ̀yin tèmi ẹ wò eléyìí tún gbẹ̀nù tán àwọn ìmáàmù ní Ògbómọ̀ṣọ́ ní Ìlọrin wọ́n ti parapọ̀ báyìí o wípé eléyìí tó wà nílẹ̀ yìí kì í ṣe ìjà ẹ̀sìn rárá o wípé kí ni gbogbo ajínigbé tí ọwọ́ àwọn bá bà pé òǹdè wà ìgbàdí wà pé agbára wà nílẹ̀ Yorùbá tó pọ̀ o pé àfẹ́ẹ̀rí wà pé kí ẹnikẹ́ni kó má fi iná ṣeré rárá nítorí pé láti sìn lọ pé ẹnikẹ́ni tọ́bọ̀ bá bà pé yóò fọwọ́ ba ìtẹ́ ọ̀run wípé àwọn òfin pa ọ̀rọ̀ yìí pamọ́ o wọn ṣe ní bòńkẹ́lẹ́ nítorí bẹ́ẹ̀ làwọn ṣe ń sọ lójú ọlọ́pàá wípé kí ìjọba ya kìlọ̀ fáwọn báńdíìtì ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo wa ká jọ wò ó ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọ̀fẹ́ ní subscription ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí o. nínú ìlú tó lágbára nílẹ̀ Yorùbá ibẹ̀ la wà yìí Ògbómọ̀ṣọ́ wọ́n ní àfẹ́ ìtọ́jájú bẹ́ẹ̀ tó sì ṣiṣẹ́ àìwá pariwo wípé agbára wa Ògbómọ̀ṣọ́ ìlú kọ́fọ́ gbogbo oríire tó wà ní Yorùbá lónìí nínú 100% Ògbómọ̀ṣọ́ fẹ́ mú 30% torí pé wọ́n á ran àwọn èèyàn lọ́wọ́ lóríṣiríṣi láyé ẹni tí wọ́n mọ alẹ́ Ògbómọ̀ṣọ́ ẹni tí wọ́n mọ Ògbómọ̀ṣọ́ wọ́n àfẹ́ ìbáni sọ́ọ̀tù wà ní Ògbómọ̀ṣọ́ yóò sì wò sí Ògbómọ̀ṣọ́ ní parí láyé ìbẹ̀ ẹ̀ka ń bẹ̀ òun náà ní Ìlọrin tó ti ń lọ erin tó ti ń lọ èèyàn báyìí bá a ṣe wá jẹ́ ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí àwa pàlàpọ̀ nígbà tó bá wá ń jíyàn pé Ògbómọ̀ṣọ́ ọkàn lọ́yìn o tọ́wọ́ ìtì kan lọ́rí ọkọ̀ Ògbómọ̀ṣọ́ agbọ́dọ̀ mójútó báńkì wa dáadáa Yorùbá táàsì yìí ó ní ọ̀nà méjì tá a máa ń gbà sí ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ lágbára tọ́ba lọ mọ́sálásí ọ̀rọ̀ sí náà ni kò sóògùn gan ní mọ́sálásí o àbí chọ́ọ̀chì àbí ìlú lọ́tọ̀ ní Ògbómọ̀ṣọ́ àti lọ́rí Abẹ́òkúta tí gbogbo ẹ̀yọ́ ọ̀dọ́ ẹ̀dàkùn ẹ̀tìrà yìí kiri ẹ̀tọ́ dáadáa ẹni abágbámú tó dáwọ́ ọlọ́pàá làbí sọ yìí tó jíyàn pé nílé Ògbómọ̀ṣọ́ àtọ́jú àfọlọ́pàá ó ń dè kan bẹ tá a máa fi ń náyẹ̀ nílọrin. ẹni bá pa yìí Gbẹ́ngà láti ìlú ẹ̀sìn ó dùn wá ẹni tó wá pa gangan kó tó jọ́ méjì lónìí yóò wọ́n pa ẹni tó sì mú ẹni kan náà sì ẹ̀yọ́ wọlé bàbá wù gbogbo ẹ̀yin tẹ́ pa Gbẹ́ngà níbo Ògbómọ̀ṣọ́ yìí ẹ̀ parí lọ́wọ́. mo sọ jọ́kì náà ná ẹja múra wálé Yorùbá ayé àtàfẹ́ kà yìí ẹ̀ rí o àtiwọ́tọ́ ọba 5 million àtiwọ́tọ́ owó pamọ́ àtiwọ́tọ́ ọba sí ààrẹ àtiwọ́tọ́ ọba gbogbo wọn parí lọ́wọ́ tó méjì. ẹ ò bá mi rí èdè tí mo fẹ́ fa yìí torí pé mo lè yàn wájú ilẹ̀ Yorùbá kájákẹ́ táwọn nígbà tó bẹ̀rẹ̀ sí ní àṣẹ̀sì bẹ́ẹ̀ wèrè ẹ̀rọ lẹ́yìn yìí ọ̀pọ̀ ẹ̀rọ síta ọ̀rọ̀ tó kọjá ẹlẹ́kọ̀ọ́ lé ń jó òun ìfẹ́ ọ̀paná peter ń lọ là ń lọ àpàdé sẹ́yìn ẹ bá bá ṣe báyìí ẹ̀yin ọwọ́ lẹ́rú sí gbogbo ọ̀tọ̀ lọ́wọ́ kú nípa kú Gbẹ́ngà àti Rachel àtọwọ́kàdà tó gbọ́ látòrí lọ òní ní Monday ó tó ojújọ́ méje gbogbo tó bá wò wá ikú kọkọ ó dàṣẹ Allahumma yàmà alága aliku kulu máa rádà ní bisuri bèrè aki malakaka láyìlú wàlìkínú malakaka oyisu wàbí aki alamu alakẹ́fà alarabuka yàtìábì fili alamu yẹjali kẹ̀dáhùn fítẹ̀lìlì faisala alehi gbẹ́rán ababila ìníhì ìjárati ìsìtìlì májà aláwọ̀ wàásùfì ọkùn ẹ̀kú pàwọ́ ẹ̀dá
dákun ẹ̀yin ọ̀dọ́ ìtàgbè ní OPC wọ́n ti bẹ̀rẹ̀ tipẹ́ ìtàgbè ní Àgbẹ̀kọ̀yà wọ́n ti bẹ̀rẹ̀ tipẹ́ ọtún máa yọ̀rọ̀ Kakanfò The return of Fulanis. The return of Fulanis. If they make any small mistake, the return of Fulanis will kill a lot of Yorubas. Mo mọ̀ pé a máa dùn ẹ̀yin kan lọ́kàn pé kí ló dé tí gbogbo nǹkan tó bá burú jáì báyìí. Mo sọ fún yín báyìí pé òye làgbà wò. Àwọn pípọ̀ yìí wọ́n fẹ́ kí Tinubu bàbá wa Ahmed wọ́n fẹ́ kọ́ lọ second time ni o. Wọ́n bá ìjọba wọn jẹ́ ni o. Tẹ́ bá rí ní this time around, tẹ́ bá rí nígbà Muhammadu Buhari. Ẹ̀rí pé Dangote ò ever sọ̀rọ̀ wípé òun share owó sìmẹ́ntì pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì ni. Ó wọ́n gbà yẹn náà. Kí Muhammadu Buhari tó kúrò lórí ipò tẹ́ bá ní ṣàbòsí ẹ ti ra sìmẹ́ntì ní 95 10,000 torí mi náà wà nínú àwọn tó rà. So therefore àwọn pípọ̀ yìí wọ́n mọ̀ nǹkan tó ń ṣe òṣèlú Fúlàní tí ẹ bá Fúlàní ṣe ọ̀rẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ tá máa bá yín ṣe lọ́rẹ́ tó máa fi àṣìwò nǹkan lọ́wọ́ yín bọ̀ ó prefer kó máa fún yín lówó. Fúlàní wọ́n máa fún yín tó bá fẹ́ bá yín láyé jẹ́ wọ́n mọ̀ nípa bíráì. Tẹ́ bá rántí kí Muhammadu Buhari náà tó wọlé ẹ rí i pé X-Men ló fi ṣe advertisement campaign election pé òun máa against nínú nínú poster yẹn nígbà yẹn ló fi ṣe campaign torí mo rántí ní Kẹjà gbà yẹn ó náà máa against X-Men bọ̀ ìgbà tó dé ṣe mo Yorùbá tó minus one ṣá ṣe rántí ọmọ Yorùbá tó minus ó yí ọmọ Yorùbá tó minus ṣe rántí Fúlàní máa dalẹ̀ ìtàn tá a bá bèkẹ́ fún torí pé wọ́n ti kó jìnnìjìnnì àti fòyà bá àwọn olóṣèlú wa àgàgà àwọn tó jẹ́ Yorùbá bẹ̀. ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lánàá tí mo fẹ́ sọ nílé olóyè Sunday Igboho tí mo witness olóyè Sunday Igboho every minute every seconds lolóyè Sunday Igboho ń pè every seconds náà dẹ̀ ni wọ́n pe olóyè Sunday Igboho wọlé lórí kíni olóyè Sunday Igboho ní bí mo ṣe délé lánàá àwọn ọmọ ogun tí mo bá lé máa tó 500 plus èrò máa pọ̀ dìsẹ́ tí mo sọ̀rọ̀ yìí nǹkan tó wà ní olóyè Adéyẹmọ tí kan yẹn bá yàwọ̀ gbó táwọn yẹn bá yàwọ̀ gbó tó bá yàwọ̀ gbó kí n má parọ́ tán yìí Fúlàní á mọ́ fẹ́lẹ́fẹ́lẹ́ tán ní pọ̀yọ̀ kan gbogbo ẹ̀yin akọni gbogbo ẹ̀yin jagunjagun gbogbo ẹ̀yin youth tẹ́jẹ́ ọ̀dọ́ àti olórí ọ̀dọ́ lápapọ̀ tẹ́ dúró tán ojú kò ní tìyàn mo wọlé lánàá orí mi wú mo wọlé lánàá ara mi dìde mo wọlé lánàá ọkàn mi sọ̀rọ̀ mo wọlé lánàá mo rẹ́rìn mo wọlé lánàá mo sunkún pé àwọn èrò rẹ̀ wọ́n ti gbáradì máa bẹ bàbá Tinubu ẹ má fi ìtìjú kárùn rárá ẹ pàṣẹ fáwọn ọ̀dọ́ tó bá jẹ́ pé ó wù yín láti dá ẹ̀mí àwọn èèyàn kúkúrú dúró láti tẹ́ ẹ bá fẹ́ pa àwọn èèyàn mọ́ ẹ gbàgbé pé ẹ associate mọ́ Gumi ló bóyá àwọn bẹ̀rẹ̀ àyín dáàdì àwa mọ̀ nítorí pé inú òṣèlú nìyẹn wà you are never and you can never make mistake inú politics nìyẹn wà nítorí pé téèyàn bá wá agbára àwọn tó bá wá di agbára yẹn lèèyàn máa ń lọ́sẹ̀ mọ́ láti débẹ̀ àwa náà mọ̀ àmọ́ nípa òṣèlú mi ò gbọ́dọ̀ ṣe bí novice láàrin yẹn àmọ́ bàbá àsìkò ní tí nǹkan tẹ́ gbé dání ò gbọ́dọ̀ bọ́mọ yín lọ́wọ́ tílẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́ lọ́wọ́ yín ẹ fún olóyè Adéyẹmọ láṣẹ fún ara yín látòkè torí tí olóyè ìbá sọ pé káwọn take a step irọ́ òdà wọ́n ní Sunday tó ti dé wọ́n lè ní innocent gan-an wá pa pé kí n ṣe àwọn Fúlàní bandit torí gómìnà Ọ̀yọ́ state wọ́n mọ̀ sí bí olóyè Sunday Igboho ti ṣe take a step olóyè Sunday Igboho ti ṣe tán láti take a step àmọ́ gómìnà Ọ̀yọ́ state mọ̀ sí bí olóyè Sunday Igboho ti ṣe kúrò lé bẹ́ẹ̀ àmọ́ mo sọ yẹn náà ó lè kálukú lọ fi òye gbé ṣé rí àwọn bandits wọ́n ti kó jìnnìjìnnì bá àwọn olóṣèlú yìí àwọn olóṣèlú yìí náà tá a sọ pé bóyá wọ́n ń ṣàpapín nínú kidnapping kìíní yẹn ni mo lè pè torí ojú tí mo fi wò ó clear gan ọ̀rọ̀ tó wà lẹ́yìn òrùjù bí kú ilé ò bá pani lóde ò lè pani àmọ́ torí ẹni dáadáa tí bàbá Tinubu jẹ́ ló jẹ́ káwa sọ̀rọ̀ yìí pé bàbá tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ẹ lè rìlíìsì ọmọ yín ọmọ líle òde lè wà nílùú táwọn ọmọ líle kan máa wá láti ta wá máa kógun jà wá kò possible ayé máa wo oníkálukú bí ọ̀lẹ́nu ẹ pàṣẹ president ẹ má fọ́ bàbá Ọlọ́run wà pẹ̀lú yín gidi gan ẹ má fọ́ bàbá ẹ má fọ́ àwọn ọmọ ìlú á wà pẹ̀lú yín gidi gan àsìkò tí àṣẹ wà lọ́wọ́ yín ilẹ̀ lè pàṣà the return of Fulanis ó máa burú jáì gan tá a bá make mistake the return of Fulanis Fúlàní òṣèlú tó yẹ kó máa bá wa ṣe a sọ fún ẹ̀yin aráàlú nígbà yẹn tẹ́ ń pariwo nísìnyí pé wọ́n pa yín a ní kẹ́ má jẹ màlúù mọ́ ẹ má ṣe ẹ̀sìn kankan mọ́ ní Nàìjíríà yìí ẹ kò jíjẹ bẹ́lẹ́dà yín sọ̀rọ̀ bí bàbá wa Ọ̀rúnmìlà ti jíwe fúnbọ́ yìí ṣàlàyé fún wa nìyẹn kò sí anybody tó lè gbà ẹ́ là orí ẹlẹ́dà ẹni lẹ̀ nígbà sọ̀rọ̀ orí wa ẹlẹ́dà wa kó gbé wa wọ́n ní tí ọ̀nà bá dí tán wọ́n ní tẹ́yẹ bọ́rí tẹ́yẹ bá bọ́rí tẹ́yẹ ṣínà tẹ́yẹ ọ̀nà àṣí tẹ́yẹ bá ṣínà kó bá gbà ṣe ìmùlẹ̀ àgbà ọ̀rọ̀ ayé àdòdìdì àríbá ti ṣáró náà gbígbà mi ò fẹ́ lọ fà bí ẹ kí n ra ṣọ́ọ̀tì ẹ̀ báyẹn ẹ̀yin yan mi ẹ má tọ́ra yín jẹ nílẹ̀ Yorùbá mọ́ tẹ́ ẹ bá padà sílé ẹ lè mọ tó dáa yàtọ̀ sóhun tí ò dáa wọ́n sì pa yín tán wọ́n lè pè mí lórí ìgbà náà pa nìkan kí n pa ẹ gbòmí lórí ìlú ẹ gbòmí wèrè kan lélẹ̀ wèrè tó kọ̀ fáàmù gidi òṣèré tó kọ̀ fáàmù gidi tó lè da gbogbo Nàìjíríà rú kí ní burúkú tó jókòó yìí ẹ má dá òtún ẹ o mo mọ̀ nǹkan tí mo sọ ẹ̀yin náà dẹ̀ mọ̀ nǹkan tí mo sọ tó rẹ̀ wọ́n lè pè mí láíláí àbẹ́ tí n bá padà nù ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ó ní bọ̀ máa gbà kọjá mo sì rẹ́rìn kí èdè kó nǹkan sára bọ̀ mo rẹ́rìn ẹ wọ̀nyẹn tó pa mí ni pé oró má di yẹ́ o máa wòdì babaláku baba rẹ̀ ló máa ṣá ló bá ti gbà yẹn náà ẹ wo ẹ̀yin yan mi ẹ padà sílé tẹ bá mọ̀ nípa ara yín dáadáa lọ́rọ̀ ayé ara yín lè lójútùú mi ò ní sọ jù yẹn lọ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ lókè ẹ pàṣẹ àwọn ọmọ ogun dúró tán mo sì mọ̀ pé àwọn ọmọ ogun tó wà ní olóyè yẹn wọ́n bọ̀ ni wọ́n ti dé tán bá dé bàbá yìí fara yín mọ̀ kò sí nǹkan tó bọ̀ lókè sílẹ̀ ògbà bandit kẹ̀ ta ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní book is haram wọ́n ní kẹ́ mọ́ káwé mọ́ book is haram wọ́n ní kẹ́ báńkì ẹ̀
that is bandit ìtumọ̀ gbọ́dọ̀ pé ní bandit nìyẹn terrorism wọ́n ní Boko Haram wọ́n lè pè ní Boko Haram Boko Haram bandit adẹ̀lágbálẹ̀ adẹ̀fọ́mọ yín lọ léwe wọ́n wá lọ pa wọ́n mọ́ bẹ́ẹ̀ wọ́n wọnú church wọ́n pa wọ́n àwa tá a ní ká abọ́kẹ́ má ṣẹ̀ṣẹ̀ kankan mọ́ tí wáyé wa torí tẹ bá kọ́ dúró sílé náà bá kọ́ parapọ̀ tá a kọ́kọ́ study ara wa àmọ́ the next move àbọ̀rọ̀ tó fọmọ lóàbí mo sì mọ̀ pé ẹ̀yin bàbá mi agbóhùn ṣàṣẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin leaders Ondo state kí ẹ tètè tọ́nà mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láìjì náà wọ́n máa release man yẹn mo dúpẹ́ lọ́wọ́ lóyè àríyẹmọ akọ́nilẹ̀ Yorùbá akọ́nilẹ̀ Oòduà ẹ̀yin lámáyé bàbá mi tọ́nà lórí kéèsì yẹn wọ́n lè ṣe dáadáa síbẹ̀ kai simple and intelligent man understanding and orientation man full of wisdom smartest man olóyè Sunday Igboho lójú orúkọ yẹn ìbàdí aládìkún ìbàdí ọmọ aládìkún bàbá òkèrè rárá. ẹ̀yin olólùfẹ́ Ààrẹ Almaroof ẹ wo fídíò yìí o ẹ wo fídíò yìí kéré lóòótọ́ àmọ́ tẹ́ bá wò tán kẹ́ ẹ gbọ́ nǹkan tẹ́mi fẹ́ ṣe fún security. Kuninga videos. Yawa kowa ya gani. Kuma kusa video na da kyau. Dinki ake fasaro na tu. Bude mu gani tu gani. Kun ga ladabi ne. Ya. Ya kauka. Kaska. Bude mu gani. Kai oga. Kai kuma. Aha. Kiki da ba. See, I use the knife. See the magazine. Yeah. This is the magazine. This is knife work. I see. This is excellent job. So, AK now. This is AK for several rifles. AK. Ashina now. This is AK for several rifles. Hey, raise your head up, this man. This is the AK for seven. This is the AK for seven. Where is that knife? One. So, the remaining magazine. See the other magazine. Yeah, very good. See the other magazine. Give me the knife. Everything inside. This is the other magazine. Tear it and bring it out. Wow. This is the other magazine. Yeah, another one is wrong. This is the other magazine of the AK-47 rifle. Bring it up. This is the magazine. So, remain the ammunition now. Remain the ammunition. Okay. We will remove the ammunition now. So you can view it, please. You can view it. See another pistol. Yeah. This is the pistol. Very good. Pistol. This is the pistol. Wonderful. Magazine. Don't worry, Baba. No. Don't worry. Like I see some of them. I know Cock it, I've been cooking. Yeah, if in case there's something inside. Bang bang. Ṣẹ́rí eléyìí short video ni mo máa pè ní security alert ẹ rí fídíò tí mo send síwájú tí mo ní kẹ́ wò yẹn ẹ wo fídíò yẹn dáadáa ẹ rí pé àwọn ọlọ́pàá Nàìjíríà tó ń bá ready láti ṣiṣẹ́ wọ́n máa ṣiṣẹ́ o tí ọlọ́pàá Nàìjíríà bá ready láti ṣiṣẹ́ wọ́n máa ṣiṣẹ́ okay ẹ worú àwọn tó gbé ẹ worú àpò tó gbé yẹn ẹ wo adúrú nǹkan tó bá ń bẹ wò bọ́n tó bá ń bẹ ẹ wo ọ̀pá AK-47 tó bá ń bẹ eléyìí mo fẹ́ fi eléyìí yé gbogbo àwọn ọba wa látòrí Aláàfin Olúbàdàn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Ọ̀ọ̀ni of Ifẹ̀ torí gbogbo alásùmọ́ra bẹ́ẹ̀ yẹn wọ́n ti ń wọ Èkó náà ọba Èkó eléyìí ò ń sọ̀rọ̀ pa àhalẹ̀ máwọn olórí wa bọ̀ nǹkan tá à ń ṣe ni pé kíkiní yìí má lè bàjẹ́ anybody tẹ́ ẹ bá ti rí trailer tó ń gbé bọ̀ ṣẹ́rí kíní kan wà scan lásán báyìí ni Nàìjíríà owó yẹn wà tá a lè fi ra àwọn nǹkan tó jẹ́ pé kò ra dájí àmọ́tò tá a rà ní 15-20 million tí ẹ bá pín fún àwọn ọlọ́pàá táwọn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ mo fi Ọlọ́run pé àwọn á rí ìbọn bọ́n ṣe ń kó wọlé kódà àwọn system kan wà tó yẹ pé táwọn ọlọ́pàá bá wà ní checking point tí mọ́tò bá ti fi lè gun orí kíní yẹn kọjá á láti wọn pé yes something terrible tó lè pa ìlú lára ó wà ń bẹ̀ ó ní mo ṣe sọ yí pé àwọn ọmọ Nàìjíríà pọ̀ lókè òkun tó wà intelligent gan tó yẹ pé ẹ lè kó wọn pọ̀ tó yẹ pé bá ṣe wà yí àwọn kan wà tó lè train àwa táwa tó lè train àwọn kan wà táwa lè train ní Nàìjíríà. Nigerian police is doing a good job but tó bá fẹ́ ṣe ni and the problem tó wà ń bẹ̀ ni pé
How did you expect the Nigerian police to do a good job when you are owing them? Owó oṣù ẹ̀ ní san fún wọn. Wọ́n ti ẹlòmí àti gba collateral kó tó dìgbà yẹn. Ó ń gbowó oṣù báyìí ó fẹ́ san gbèsè ni. Ẹ check gbogbo tó bá ti ń gbé àpò èlùbọ́, àpò rẹsì, àpò ẹ̀wà nílẹ̀ Yorùbá. Ṣé ní pé àwọn ọba ni mo dárúkọ èmi ò dárúkọ ìjọba. Àwọn ọba wa tó bá pa àṣẹ fún àwọn gọ́vnà lókè. Gọ́vnà á ṣe ẹ̀tọ́. Ṣé ní lọ́wọ́ tá a wà yìí kó ní kálukú ṣe kíni kó ní kálukú ṣe ààbò ìlú ẹ̀ ni o. Because some people yìí ò mú léré. Wọ́n ti ó dà pé táàmù tó fẹ́ fún last week wọ́n ti dé. Tẹ́ bá ti wá rí ọlọ́kadà tẹ́tí rí málà márùn tó ti ń wọ ọ̀kadà ẹ wọ àwọn alágbára àdúgbò kan trace wọn wọbi tó ń lọ ẹ lọ bọ́ọ̀sì wọn mọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ tó mọ̀ ẹ̀ mi ì ní fi gbogbo ẹnu sọ àsọmọ gbúrú. Àwọn kẹwàá tó wá mú àwọn Fúlàní ẹ̀yàn ọmọ Yorùbá kẹ́ mú wọn àti àkẹ́sà ní àwọn agbésùmọ̀mí kẹ́ mú wọn kẹ́ máa fi wọ́n lẹ̀ ìyẹn náà ẹ mọ ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ nà wọ́n lẹ́gbà ẹ kàn já wọn lẹ́gbà lásán ni ó ti tó. Ìtò wá yà mí lẹ́nu ni pé ti ìtò ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ara wa ṣe ti rí wọ́n ti ní ó le fún àjòjì ó mọ sàárè àfọ́jú eléyìí ìṣòro àjòjì mọ́ o àwa gangan là ń ṣera wa. Èmi sọ fún yín Fúlàní ò lè ṣàdédé àbí Boko Haram kò lè ṣàdédé wọ inú ìlú lọ́dọ̀ wa ní ọ̀dọ̀ wa nísàlẹ̀ báyìí. Òkè Ọya wọ́n ti ní opportunity wọ́n ti wá lé wọn léré lókè Ọya wọ́n wá lé wọn wá bí. When we talk nǹkan tẹ́kàn yẹ kó yẹ máa ṣe pé ẹ máa fáwọn encourage láti sọ̀rọ̀. Tẹ́ bá tún rí nǹkan míì tó lè help káà náà lè sọ táwọn èèyàn lè gbọ́ ó wà òkè bọ́ ká ṣe ọ̀rọ̀ tó ń lọ nílẹ̀ Yorùbá kẹ́ máa bú wa a ṣe Yorùbá nation títí àpadà rí ṣe ẹgbẹ́ wa ṣe pè ní gbogbo wọn tá a jọ ṣe Yorùbá nation pátá tó yẹ pé gbogbo àjọ rẹ̀ ìdíjọ́ pé wọ́n rí mi wọ́n ṣe bàbá sà wọ́n ṣe gbá kan nígbà tó dọ̀rọ̀ ọba wọ́n bẹ̀rẹ̀ sí jáde wọ́n máa ń bú mi fọ́tọ̀fọ́tọ̀ àti míì tó jẹ́ kókò tiẹ̀ ẹ mọ̀ kí ọkọ̀ máa wò ni because nígbà míì tí wọ́n bá ń dá sọ̀rọ̀ jù àbí tí wọ́n máa wo àwọn kan wà fẹ́ pé tó bá sọ̀rọ̀ sí ẹ o kàn máa ignore wọn ni o tẹ̀ ní ṣe bẹ́ẹ̀ pé orí wọn mọ́ rárá tí ó ti yẹ yín security alert gbogbo ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá Aláàfin Ọ̀nìrìṣà Aláké Àwùjalẹ̀ Olúwo gbogbo àwọn bẹ́ẹ̀ yẹn Olúbàdàn of Ìbàdàn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gbogbo ẹ̀yin ọba tí mò ń dárúkọ yìí ẹ̀yin lẹ ní agbára láti bá àwọn ìjọba sọ̀rọ̀ nǹkan tó fi síbẹ̀ ẹ lè béèrè security tẹ́ ẹ bá fẹ́ ẹ má jà jókòó agbára kínní yìí pọ̀ mò ń sọ ẹnìkan kan bẹ̀ pé mi mọ̀ nǹkan tí mo sọ fine thank you agbára tó wà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí yìí pọ̀ tó bá ṣí ọ̀kadà mẹ́fà wọlé lásán wà láwọn lè pa odidi ilé wọn torí ìbọn tó wà lọ́wọ́ wọn ìbọn tẹ́ bá gbọ́ non-stop bullet ló wà lọ́wọ́ wọn ìbọn tó ń gbé tó dé pé ẹnìkan lè kárí ìbọn tó máa kárí over 200 rifle tó yẹ pé 200 ló máa wà bẹ́ẹ̀ kó ṣe tẹ̀sẹ̀ ń tìbọ̀ ó máa jáde ní pọ́ọ́rọ́ irú yẹn àwa ò ní so mo á wí tọ́wọ́ bọ́kàn sọ fún mo máa mọ̀ fẹ́ fún yín lẹ́sẹ̀ ní èmi sọ pé ẹ̀mí Sunday Igboho gbé ẹ má pọ̀ ọmọ ọlọ́mọ ẹjọ́ gbádùn àwọn ọmọ tiẹ̀ náà ẹ jẹ́ kó gbádùn àwọn ìyàwó ẹ̀ tó ti filẹ̀ for almost 3-4 years tí kò rí wọn bá sùn tó jẹ́ pé kàn lọ ń bọ̀ nínú yálà yìí lo gbogbo ẹ̀dá ẹ̀ sọ anybody nínú yóò lè sọ̀rọ̀ bàbá ọmọ orí bàbá kan àṣà kíní kan tó jáde tó fọgbọ́n sọ̀rọ̀ sí mi kò sí kan tó lè sọ fún bò tó lè dẹ lò nípa tèmi gbogbo ẹnu mo fi sọ ọmọ aládìkún ni àwọn ohun dá à ń jira wọn níyà rárá à ń jiyàn ọ̀rọ̀ tí bá dẹ̀ sọ̀rọ̀ ó yé pa wàláì èyí tí ò ń yé yín ni pé tí bá tún ṣe fídíò mo tún máa ń sẹ̀ǹdẹ̀ sí sọ́ni pé ipò gbọ́ nǹkan tí mo sọ bọ̀ ẹ̀yin alágbọ̀rọ̀ dùn ẹ máa bọ̀ ta but ọ̀rọ̀ yẹn kọ́ la fẹ́ sọ security alert nílẹ̀ Yorùbá mo fi Ọlọ́run bẹ̀ gbẹ̀yìn ọba wa security alert ẹ jẹ́ kó check every damn truck tó bá ti wọlé tẹ́ bá ti rí pé èlùbọ́ ló gbé gàrí ló gbé ẹ̀wà ló gbé gbogbo ẹ̀yin security ẹ̀yin Àmọ̀tẹ́kùn Ago Ranger gbogbo tẹ́ wà nílùú Ọ̀yọ́ state pátápátá ẹ check ẹ èmi ò ní parọ́ fún yín o tẹ́ bá check ẹ wà láìtàlá ní kó sínú ewu yẹn mọ́ a máa mú wọn síkún ni gbogbo kíní rẹ pé tó fi wọn tó pé tó bá fẹ́ kọjá ní kíní detective ni ó máa detect pé ìbọn wà lára èèyàn gan á detect ẹ gbogbo àwọn àpò rẹ̀ sì tán gbélé yẹn tó bá tẹ́ bá ti suspect ẹ gbà sí lójú báyìí tẹ́ bá ti gbà sí lójú ó máa sọ fún pínpín ikọ̀ táwọn ọlọ́pàá fi mú yìí tẹ́ ẹ rí tí mo ṣó yìí rè náà ṣe rò pé àwọn ọlọ́pàá ò gbọ́n ni bọ́ ìjọba ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ fún pẹ̀lú police Nigerian police ẹ jọ̀ọ́ tó lọ please pay them increase their salary let them know they are a police pé ọlọ́pàá làwọn they are police officer àwọn ṣe bí owó wọ òdín ìjọ wọ òlé nínú òyìnbó wọn jẹ́ ń gbowó oṣù tó o bá gba 1 week á jẹ́ 2 weeks àwọn tó bá ń gbowó oṣù ọjọ́ wọn contract nìyẹn ìjọba ìjọ tó lọ
tẹ́ ẹ bá fún àwọn ọlọ́pàá ìlú wẹ̀ẹ́rì pé wọ́n á ṣiṣẹ́ bí iṣẹ́ they know the way to track every one of them down even without army gẹ́gẹ́ bí wọ́n sọ naval wà army wà àwọn sójà tó lè wọgbó ẹ kó bọ́n gidi fún wọn. Now I want to talk about my brother Sunday Igboho. If you guys really want Sunday Igboho to work ẹ lọ kó AK-47 ẹ̀yẹn kó bí 4,000 ẹ kó fún ẹni kó sign fún wọn máa sign fún àwọn ọmọ tó ń gbé bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ kó bọ́n fún àwọn bọ́ìsì ẹ jẹ́ kó bọ́ta kẹwàá wò bóyá Fúlàní lè dé wá lu wa ẹ kó bọ́n fún wọn give them ẹ fún wọn bọ́n ó ṣe mọ́ ìbò lómi tututu ẹ gbé AK-47 fún wọn tó sọ́lìdì àwọn máa fọ́ gidi lóye pé búlẹ̀tì ẹ̀kọ́ tó bá jáde báyìí yọ bí 200 ló máa mú ẹ gbé bọ́n fún wọn bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ kó bọ́n fún àwọn boys ẹ jẹ́ kó wọlé kọ́ fèsì wọn kò sí bọ́n bá náà fẹ́ fèsì wọn kò sí ìkọ́tọ́ láti jà bá náà fẹ́ fèsì wọn wèrè kan ṣe pé tí Sunday Igboho ní ìkọ̀kọ̀ tó ṣe tí Sunday bá tún bá yín jẹ́ kẹ́ tún fẹnu tí òun lọ́tẹ̀ yìí Sunday tí ó fẹ́ gbọ́ oyo Ọ̀yọ́ ní kíní Ọ̀yọ́ ló wà èmi ò ní yọ̀rọ̀ tèmi sọ torí mo fẹ́ràn ẹ mi ì lè fẹ́ kẹ́ni kọ́kọ́ tì ẹ security ọ̀n dálẹ̀ tó gbé ní ẹ lọ́wọ́ ẹ kó ìbọn fún Ọlọ́mọdé Yẹmọ ẹ kó ìbọn fún Sunday ẹ̀yin ẹ kó ìbọn fún kẹ́ wò bóyá wọn ò ní wọgbó tó ti yé àwọn ò ní òṣogun o bọ́ olójú nǹkan tó gùn náà ń gbà mí ṣé oògùn tí èèyàn kan bá lò fẹ́ lò yan 200 ẹ kó ìbọn bàbá Bọ́lá Ahmed Tinubu mo ń sọ̀rọ̀ yìí I love you baba give us gun ẹ jẹ́ kán dà àbọ̀ tí wọ́n ti ní kán kó lẹ̀ brọ́dà mi kan pè mí ó ní ní báràkì àwọn ṣé mo bìlí pé nínú báràkì àwọn ò ní ìbọn bíbá yìí kí brọ́dà mi yẹn sọ o yìí mo dẹ̀ ti gbàgbé ṣé náfà ó ní àwọn ò ní ìbọn nínú ibi táwọn wà yìí so tó bá dé tó bá ká mọ́ bẹ́ẹ̀ ọmọ àpá ogun wọn ni. nǹkan mẹ́rin ní Yorùbá ní mistake tí Yorùbá ti ṣe o táwọn bá correct mẹ́rẹ̀ẹ̀rin wàláhì wọ́n lè gbalẹ̀ Yorùbá ta ló ní wọn lè gbalẹ̀ Yorùbá ní 21st century rí ní Amẹ́ríkà dánwò ní Venezuela gbọ́n tí Trump sọ ni ó lóun ń rò ó là ń planning seriously láti sọ Venezuela di the 51st state of United States of America ẹ lọ Google news yẹn wà bẹ́ẹ̀ ó lóun ń rò pé òun wà next year wọ́n sọ ti ara Amẹ́ríkà táwọn tí wọn lajú jù lágbàáyé bá lè sì yẹn ta lókun tí ò lè ṣe mọ̀ pé ariwo ni wọ́n fi túnra Yorùbá ká ní ọ̀dọ̀ yẹn pàyà ni wọ́n jagun wọnú ìlú yẹn gangan àwọn ìlú tí ń bẹ lọ́dà rẹ̀ tó súnmọ́ àwọn ni wọ́n ń sọ dahoro one after another wọ́n ń pa àwọn èèyàn bó sì ń ṣẹlẹ̀ ń sìn náà ló ń ṣẹlẹ̀ nígbà yẹn àwọn ìlú yẹn ń túká kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní gbogbo ẹni tí ń bẹ ní kápítà ọ̀dọ̀ yọ fi sá lọ ẹnì kankan ò lé wọn ariwo wọn òde lẹ́ni wọn òde lọ́la ló lé wọn nílẹ̀ Yorùbá lẹ́ni ẹ mú láti Kwara mọ iye ìlú tó ti dahoro ni táwọn èèyàn ti sá jáde tẹ́nìkan wọ àwọn ìlú yẹn mọ́ gbogbo oko tí wọn dá ti ṣègbè síbẹ̀ gbogbo nǹkan dúkìá wọn ti gbàgbé síbẹ̀ wọ́n gbẹ̀mí ara wọn sá tí wọn náà bá ń bẹ níbì kan níbi tí Nàìjíríà bá dé yìí tó bá ti mọ̀ pẹ́mí rẹ òde tètè kúrò ńbẹ̀ má fọ̀rọ̀ rẹ mọ Ọlọ́run ẹgbẹ̀rún yàsín kọ́ ló kà ẹgbẹ̀rún bíbélì ọ̀ràn ẹgbẹ̀rún òkà ọ̀ràn anything lórí eléyìí tí ń bẹ lẹ̀ ẹgbẹ̀rún gbàdí ọ̀ràn o gbogbo àwọn tí ń jáde tí ń lọ pé kínní ẹ̀yin aláyé ẹ bá wọn dáhùn padà kán táwọn ọmọ yẹn padà àwọn ọmọ náà wàá dà tá a ti rí àwọn dà and then wake up to reality ọ̀rọ̀ ẹ̀sìn is our major problem lórílẹ̀‐èdè nǹkan mẹ́rin ni wọ́n fi lè gbàjọba lọ́wọ́ ilẹ̀ Yorùbá nǹkan mẹ́rin ni àkọ́kọ́ nǹkan tó lè mú wọn tètè ríjọba gbà ní tí mo sọ débẹ̀ nǹkan mẹ́rin ni o àkọ́kọ́ nínú nǹkan mẹ́rin yẹn lọ́rọ̀ ẹ̀sìn níjọ́ tí wọ́n bá ṣetán láti gbàjọba lọ́wọ́ Nàìjíríà lọ́wọ́ ilẹ̀ Yorùbá in particular tí wọ́n bá rọ́pọ̀ lù tá a bá tètè tako ọ̀rọ̀ àwọn radical ideology yìí àwọn onísọkúsọ jáde lẹ́nu onísọkúsọ abẹnú bí ẹnu asín tí wọ́n kúnná ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ìṣẹ̀lẹ̀ àní apá ìsìláàmù ní apá tí ó dẹ̀ rínú fámìlì rẹ̀ tí ń jáde sẹ́mọ̀ ọ̀rọ̀ kọfà jáde kú ní kan bá tá a bá tètè stop wọn nígbà tí wàhálà yìí bá lọ dé a rí inú àwọn èèyàn yìí tí ó sọ pé innamal mu'minuna ikhwa ọmọ ìyá wa ni wọ́n nú ẹ̀sìn tí Saudi ò aláwọ̀ ọmọ ìyá nú ẹ̀sìn lórí tí ó extended lórí dé Qatar kò extended dé Iran kò extended dé Syria pé ọmọ ìyá nú ẹ̀sìn rárá nǹkan kó mójú tó lu ẹ̀ ìlú tiẹ̀ yàtọ̀ ìlú tèmi yàtọ̀ tá a bá sẹ̀sìn nǹkan kó sẹ̀sìn ìwà àtọ̀ náà lẹ́jọ́ ó ń lọ́rọ̀ Saudi ẹ̀yin dé Nàìjíríà ẹ mẹ̀sìn jù àwọn tó lẹ̀sìn gan lọ bá a bá tètè tákù rẹ̀ kíran Yorùbá ká tètè bẹ̀rẹ̀ campaign lórí pé ọ̀kan náà ni wá ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ Christian ọba àjẹ́ traditionalist ẹ̀sìn láàní dàpọ̀ ọmọ ìyá ni wọ́n jájọ dìde ìjà yìí ṣe ìjà Ọ̀yọ́ state nìkan gbogbo ẹ̀yin ọba alẹ́ Yorùbá ẹ dìde ẹ̀yin alága kanṣu kílẹ̀ ń wò bàbá wa Aláàfin ẹ dìde gbogbo ọba pàápàá jùlọ bàbá wa Onírìṣà tí gọ́ọ̀mẹ̀ntì sì recognize as head for now ẹ dìde lórí ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ lẹ̀ ẹ dìde ẹ pariwo ẹ ràn wá lọ́wọ́ ẹ má jẹ́ kán pààrọ̀ Yorùbá run ọ̀rọ̀ religious yìí tá a bá tètè múra wàláhì olè lé ní ògbé olè ta wọlé
àwọn tí ideology wọn jọra wọn jọ ṣiṣẹ́ pọ̀ àfi ká tètè bẹ̀rẹ̀ sí pariwo mọ́ gbogbo alá ideology pé rárá ọ̀kan nìran Yorùbá ó lè pín wa odidi ni wa ó lè pín wa níjọ́ tí wọ́n ti ń pariwo eléyìí sẹ́ẹ̀rí kílẹ̀ Haúsá pinra wọn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ni tí ò sí Christian níbẹ̀ ni tí ò sí àwọn traditionalist níbẹ̀ ni odidi ni ẹ wà odidi ni wọ́n wà bí àwọn tí wọ́n jẹ́ bandit ṣe ń ṣe wàhálà tó yìí àwọn tí wọ́n ń gbè wọ́n níjà nínú àwọn tí wọ́n jẹ́ olórí wọn sì wà tí wọ́n ò sì gbójú pamọ́ pé yes àwa la ni wọ́n ṣẹ́gun méjì láì wọ́n rí ni ntí ò jẹ́ kẹ́rígùn mi gbé sẹ́mọ̀ pé àwọn kan bẹ lẹ́yìn àwọn kan wà tán tó ń ṣiṣẹ́ pọ̀ lórí pé àwa la làwọn eléyìí ìran Yorùbá ẹja ronú. Number 2 tá a bá correct ẹ kíákíá ń lọ́rọ́ jẹ́ o níjọ́ gbowó ń fẹ́ gba ìjọba fi Biafra tó fẹ́ wín ní ogun ní tó ṣe ni pé ó stop oúnjẹ tí ń lọ sílẹ̀ Biafra gbogbo bí tán tí ń kó jẹ wọbẹ̀ ló stop àti gbà yẹn lọ́mọ Ìgbò ti gbọ́n wọn fi sí àgbẹ̀sẹ̀rẹ̀ mọ́ tókun bá lọ dé nísìn nílẹ̀ Yorùbá wàláì tán bá stop oúnjẹ tí ń tilẹ̀ Haúsá wọlé Yorùbá àwa lábẹ̀ wọn káyìn àtolówó ilẹ̀ Haúsá àtolóṣèlú wọn gbogbo wọn ni wọ́n dáko kò sí ẹni ó bá jẹ́ ọmọ ilẹ̀ Haúsá tí ò lóko màálù tí ò lóko nǹkan ọ̀gbìn wọn kákẹ́ èèyàn gidi nílẹ̀ Yorùbá tálíkà ní dáko tálíkà mélòó ní tó wá kù lóko oúnjẹ mélòó là ń produce iṣu tá ń jẹ jù iṣu Àbújá ni iṣu Niger State ni ẹ̀wà tá ń jẹ jù àti ilẹ̀ Haúsá ní ti ń wá ìrẹsì lókà ètí ilẹ̀ Haúsá ní ti ń wá tó pọ̀ rẹpẹtẹ ilẹ̀ Haúsá ni tòmẹ́tò tàtàṣé màálù mélòó la nílẹ̀ Yorùbá tí ó tó wá jẹ ok kẹ́tẹ̀ block ẹjọ́ kan pé ọjà àwa náà kó ń jẹ lọ ṣàlẹ̀ mọ́ ẹ wo fìtínà tá a kù sí ẹ wọ̀ wọ́n gbà tí tòmẹ́tò wọn wá láti bẹ̀ tí wọn ọ̀rọ̀ náà gbé kọjá ẹ lọ bí àwọn obìnrin pé fìtínà tí wọ́n ń rí lórí ọ̀rọ̀ ata àti tòmẹ́tò kì í ṣe wàhálà kékeré ẹlẹ́ẹ̀kejì òun lọ́rọ̀ oúnjẹ bó ní sí àgbẹ̀ wa ò sì ráìsì padà nílẹ̀ Yorùbá tí ó jẹ́ pé olóṣèlú tá a bá dìbò fún á béèrè pé mo lóko rẹ wà how many thousands of acre ló fi dáko màálù mélòó ló ń prepare ẹni ọba prepare ń tàjẹ ńlọ fẹ́ future wa lẹ́yìn oúnjẹ ló tó kankan yòókù àwọn tí wọn lówó lọ́wọ́ dáko ilé oko mélòó tání káwọdà ẹ lọ wo oko irrigation nílẹ̀ Haúsá ọlọ rẹrẹrẹrẹ ni ìran Ìgbò náà ò dẹ̀ fi oko ṣeré mọ́ láti gbà tó ti ṣẹlẹ̀ sí wọn láti gbà Biafra ìyẹn jẹ́ point number 2 ẹlẹ́ẹ̀kẹta ìran Yorùbá nìkan ni ò ní nǹkan ìjà ogúnjọ́ ọjà bá dé àwọn lókè ọya ẹ̀ kí ń wo íńtánẹ̀tì ni kẹ́ẹ̀rẹ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n mú èké bí ìgbà tí wọ́n mú pẹ́ẹ̀nì tó ká àwọn obìnrin wọn gan wọ́n rìn tí èké ni lórí íńtánẹ̀tì ẹ̀ kí ń rí wọn ni èyí tí ń bẹ lọ́wọ́ àwọn bandit nìkan níjọ́ wàhálà bá dé fìtínà ni tí wọ́n bá ń ka iye èèyàn tó pọ̀ jù nínú mílítírì Nàìjíríà ìran náà ti ní wọ́n jàǹbá wa àwọn ni wọ́n mọ future wọ́n dẹ̀ tètè prepare fún future àwọn ní pọ̀ jù mélòó ni Yorùbá ti ń bẹ nínú mílítírì ìran Yorùbá níjọ́ wo làwọn náà fẹ́ tètè lo opportunity yìí kámọ̀ bá ṣe pọ̀ nínú mílítírì níbo láàgbò ẹ lọ wo lẹ Ìgbò àwọn ọmọ Niger Delta bẹ́ẹ̀ fún wọn ti bí nítorí bá dé àwọn ti Kánò náà bẹ́ẹ̀ ẹ mọ iye instrument ti ń bẹ lọ́wọ́ wọn ni ta ni instrument gidi ń bẹ lọ́wọ́ ẹ̀ nínú Yorùbá èmi ò ní kán lọ gbà á in a wrong way in a lawful way bákan làwọn tí wọn ní náà ṣe ní ìjọba ń fáwọn kan ní nonsense bó o láṣẹ defend ara wa amákìlọ̀ Yorùbá ọmọ pariwo ẹ dira o ó dira níwájú AK wàláhì yọjà ẹ kélekèle ó dira níwájú mísáìlì orí rẹ̀ ó fòde kàlàbẹ̀sẹ̀ rẹ̀ ó fòde Sókótó níwájú ballistic missile ṣe ló ti dira kí lè fi dira kí ló dé tẹ yí báyé ṣe ń yí dúró kama yẹ dúró dáàrú má lámú yẹ dúró kama yẹ dúró dáàrú àdáàrú yẹ dúró alẹ ẹ yí bígbà ṣe ń yí ẹni tí ò bá yí bígbà ṣe ń yí ó ń tàn wọn ò bá gbà lọ. Number 4 tí ìran Yorùbá gbọ́dọ̀ tètè correct àánú àṣejù lórí àlejò àti fàyè gba àwọn àlejò jù ó dáa ká balance pẹ̀lú àlejò bẹ́ẹ̀ tí gbogbo tó jẹ́ monument wa ló ti tán sọ́wọ́ àwọn àlejò ìdajì Èkó làwọn àlejò ti rà tán ẹ lọ mú láti Dùmọ̀tà tẹ́ fi dé Lẹ́kì kódà Tinubu ẹ mú lọ tẹ́ fi dé Dùmọ̀tà ẹ mú lọ Lẹ́kì ẹ mú lọ Sájà Yorùbá mélòó ló nílẹ̀ ńbẹ̀ ọmọ Ìgbò ti ra gbogbo ẹ padà Ságége ẹ lọ wo ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ níjọ́ bá yálẹ̀ mọ̀ yìí pé ìran Haúsá ló lágége kì í sí ìran Yorùbá mélòó ni Yorùbá ẹ lọ wo gbogbo tó jẹ́ economic nerve ní gbogbo capital city nílẹ̀ Yorùbá ẹ lọ mú tìlú Ìbàdàn ẹ lọ mú láti Lebanon Street ẹ mọ wo táwọn ọmọ Ìgbò tí wọ́n ti rà pa kábẹ̀ ẹ lọ mú Táíwò Road nílọrin ẹ lọ wo ohun tí wọ́n ti rà kábẹ̀ ẹ lọ mú gbogbo state kọ̀ọ̀kan ẹ wá padà sí ẹ̀yìn ìlú ibi tó jẹ́ bọ́dà kẹ́ ẹ lọ wo iye Fúlàní tó ti sẹ́tù síbẹ̀ wọ́n ti mú yín ní gbòòrò wọ́n ti mú yín ní bọ́dà ibo ló kù tẹ́ sàgbà nítorí wàhálà bá dé àfi kí Yorùbá tètè correct nǹkan yìí mẹ́rẹ̀ẹ̀rin yìí táwọn bá tètè correct ẹ̀ kò sí tí ò bọ́ síbò kó ní làákà yóò dìde ni kò sí nǹkan tí ò possible láyé Amẹ́ríkà tá a lọ lajú jù ni wọ́n ń dán wò yẹn o Ọlọ́run kó ṣàánú ìran Yorùbá ni o ibo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́kùnrin ibo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́kùnrin ṣéwájú lẹ̀ dá ó bà ní tí ò ní bọ́ lọ́kùnrin
abẹ́yìnlẹ̀ dà ó gbà ní tí ò ní bá láwù. Gbogbo tí ó bá mọ̀ dákun máa ṣe lọ, ẹnìkan ò ní gbàdúgbò sá ó rẹ̀ fọ́ ara mi o. Níbo lẹ dàn sáàgbà lọ tí ó ní bọ́ lọ. Bàbá wa dáadáa President Tinubu wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá wọ́n ní ọ̀pá ọ̀bọ gbọ́bọ wọ̀gbẹ́ ọ̀pọ̀ ọ̀bọ gbọ́bọ wọ̀gbẹ́ tó o bá tètè gbọ́bọ wọ̀gbẹ́ ọ̀bọ á gbé ẹ wọ̀gbọ́. Gbogbo ká máa káwọ́rọ́ nítorí ìbò 2027 yìí ọlọ́mọdé àwọn ilé Yorùbá nǹkan jẹ́ o. ọ̀pọ̀ gbọ́bọ wọ̀gbẹ́ tó o bá tètè gbọ́bọ bandit wọ̀gbẹ́ ọ̀bọ lè gbé ọwọ́ gbó. Níta àwọn èèyàn yìí ń béèrè fún ẹgbọ́n nǹkan tí kò mí sọ lórí tí ń ṣẹlẹ̀ yìí bóyá last week náà ló sọ ọjọ́ kejì jọ́ ìṣẹ̀lẹ̀ tí Ògbómọ̀ṣọ́ ẹgbọ́n tó sọ. Ó lára ní àwọn èèyàn yìí wọ́n nídìí owó kò sí bí wọ́n ti rówó ẹ lọ ká tó sọ náà. Àwọn èèyàn yìí ń béèrè pé bíjọba ṣe recognize Niger Delta kán recognize àwọn bandits náà nílẹ̀ Haúsá kán máa fi owó wọn kún ara bọ́jẹ̀tì Nàìjíríà lọ́dọọdún. Mo ti sọ bí wá sí kan mo tó bá jẹ́ pé yẹn náà ní solution ẹ dá wọn lóhùn. Kò lè tán bẹ̀ ẹ máa fi kún bọ́jẹ̀tì pé ń tá a mọ̀ fún wọn ni bíbẹ̀ kọ́ńtẹ́mọ̀ náà máa jẹ́ total stand yẹn àmì ẹran tí báwọn náà láwọn ọmọ líle ńlẹ̀ Yorùbá ẹ fi tiwọn náà kún bọ́jẹ̀tì ẹ kú fẹ̀ kan pé kọ́kárí bí ọ̀bà tán kójú kálukọ́ wálẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ lè fight wọn if you can win them then join them ẹ mú wọn wálé ẹ mú wọn wọ bọ́jẹ̀tì ńgbà yẹn tẹ́ bá mọ̀ pàgbára yín ọ̀ka mọ̀ gbogbo sójà gan ẹ wò bẹ́ẹ̀ ni àwọn sójà ti ń ṣòfò sẹ́wọ̀n sójà ò try ni they are trying bẹ̀tìrín sẹ́tì ń bẹ lọ́wọ́ àwọn ará bí ó lè ju tàwọn sójà wa lọ. Bàbá President Tinubu ọ̀pọ̀ gbọ́gbọ́ wọ̀gbẹ́ tó o bá tètè gbọ́gbọ́ wọ̀gbẹ́ ọ̀bọ̀ ògbé ọwọ́ gbó Ọlọ́run ní jẹ́ kọ́pọ̀ ògbé yín wọ̀gbó ẹ kí wá ní kí ni sọ̀rọ̀ wa kí là ń bá kiri ẹ mọ kíní kan dájú ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lára ìran Iran ẹ wo bí ẹ ṣe ń bá Amẹ́ríkà fà ìran Yorùbá ọjọ́ wo la tó fẹ́ lajú táwa náà fight láti protect ìran wa ọ̀tọ̀ la yẹ ẹ̀sìn ọ̀tọ̀ la yẹ ìran Yorùbá lè mi tí mo dẹ̀ wà proud of it Christian ni Yorùbá nǹkan kan náà jọ ni wa traditionalist Yorùbá nǹkan kan náà jọ ni wa àjọ pawọ́pọ̀ àjọ protect ìlú wa ni torí tógun bá dé yóò dé level kan tí mùsùlùmí náà tí ó sọ fún mi pé mi ò sára wọn àwa làwa tí wọn bá fẹ́ ṣe meeting ẹ̀sìn Islam gan ní Nàìjíríà yìí àwọn ò ti plan bó ní meeting táwọn ṣe yóò ti fẹ́ fún àwọn tó jẹ́ pé àwọn làwọn lead àwọn làwọn olù níbẹ̀ ni mùsùlùmí Yorùbá ọmọ dúró lórí pé ọmọ ìyá alájọjẹ́ ní Islam wọn ó ṣe déédéé wọn ó pín déédéé níjà wọn ní pín déédéé wọn kálukú ló ní ilẹ̀ rẹ̀ if the die is casted tí wàhálà bá dé ìran Yorùbá ni mí ilẹ̀ Yorùbá ni màá wà Islam mi ò gbọdọ̀ bọ́ lọ́wọ́ mi ìran mi ò sì gbọdọ̀ bàjẹ́ méjèèjì ni mo gbọdọ̀ kó pọ̀ méjèèjì ni mo gbọdọ̀ kó pọ̀ torí kò sí tó lè fi bá ọmọ Saudi sọ̀rọ̀ tó fi wá fẹnu tàbùkù ìlú ẹ̀ kò ní gbà ìwọ mú owó ríálì Saudi yá lójú àwọn ọlọ́pàá wọ́n sọ fún iye ẹ̀wọ̀n tọ́nà mo ti fẹ́ ra ọjà rí nílẹ̀ Saudi tó jẹ́ pé owó tí mo mú dání mo fẹ́ gba change ó wá fún mi ní change owó yẹn ti ya mo kọ́ lé lárúbáwá yẹn lọ́wọ́ òtòrọ́ ọmọ ìlú wọn ni mo ní ìfẹ́ owó tó ti ya ó wá ń bi mí léèrè pé ṣé ìwọ́jà lè jọ lu yìí ni ó sì sọ èdè àwọn orí fọ́tò ọba lára owó ó dẹ̀ tún kọ́ bó o bá rí fọ́tò ọba wa lára pépà kan o gbọ́dọ̀ pọ́nlé ọ gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé àmọ́ níran Yorùbá nǹkan wa tọ́ wá lójú èmi ò ní kájẹ́sì pa o gẹ́gẹ́ bí ó kọ́ tiẹ́ fún mi mi ní kí mùsùlùmí ọ lọ church mi ò ní kí mùsùlùmí ọ lọ traditionalist bẹ̀ẹ̀tọ́ ọmọ ìyá kan náà ni wá ìran kan náà ni wá èdè ti jó inú wa pọ̀ wọ́jà alinakun ṣòun bá ń wá pọ̀ bá ìlànà lè tààrọ̀ fún iná akramakum indallahi àtìkọ́ ẹ wá rí ní parí àfiọlá Ọlọ́run bẹ Ọlọ́run ju àlàáfíà sílẹ̀ Yorùbá jẹ́ ká àlàáfíà ìjọba ní Nàìjíríà ìjọba Tinubu Ọlọ́run má jẹ́ ká ẹ sì ṣe Ọlọ́run kó mú yín gúnlẹ̀ ayọ̀ ìjọba Ṣèyí Mákindé ìjọba Adélékè lọ́ṣun ìjọba Sanwó-Olú lẹ́kọ̀ọ́ ìjọba tèkìtì ìjọba ti Ondo ìjọba ti Dàpọ̀ Abíọ́dún ìjọba ti Kwara Abíọ́lọ́run fún yín Ọlọ́run ó fún yín ní ọgbọ́n ìmọ̀ àtòyé tá a fi ṣẹ́tù wàhálà tó wà nílẹ̀ yìí bí bẹ́ẹ̀ kọ́ ìran Yorùbá ariwo ẹbẹ̀rẹ̀ ariwo wọn tó ń gbogbo wa tán o bá a bá ní ọ̀pọ̀ ariwo tó ọ̀pọ̀ ariwo ìwọ ló mọ̀ ẹ pariwo ṣọ́ọ̀ṣì ẹ pariwo mọ́sálásí ẹ pariwo kí gbogbo àgbáyé ọmọ ìran Yorùbá ò ní rí iṣẹ́ kankan dariwo lọ ariwo yẹn ẹja lò effectively kí gbogbo ayé ọmọ pé nǹkan kan ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn eléyìí ọ̀gbọ́n ò kí àpẹpa gbogbo dídì ìlú kan o kò ní ìtumọ̀ lójú wọn o ọ̀tọ̀ làgbáyé táwọn gbọ́ o ẹ̀sìn kan ni wọ́n ń gbé kiri o ẹja síra wa lọ́kàn ká fìfẹ́ bára wa lò nílẹ̀ Yorùbá ètò ìdìbò níbọ̀ yìí àwa náà gẹ̀gùn dè àjọ mójútó ni gbogbo lórí ibú tó bá jáde láàmú sọ pé lórí ibú ni a lè má dà pẹ́ bẹ́ẹ̀ gbogbo èèyàn ọmọ mọ̀ pé lórí ibú lélẹ̀ with proof and evidence bàbá Tinubu tí mo sọ bí wàá síta ṣe kẹ́yìn ẹ lọ lò I need the third first political party kò sí gbogbo ẹgbẹ́ tí ń bẹ́ ń sìn àwọn náà ní exchange ara wọn ń fọmọ ara wọn rọ́pò ní 2031 yóò continue bẹ́ẹ̀ tá a bá ní third first political party tí ò sí kankan nù wọn níbẹ̀ wàláhì wọ́n change future Nigeria. gbogbo tó fa wàhálà ìjú ọ̀tá yọ wípé nǹkan tá a rí tá a sì ń bò mọ́ra lọ
torí pé ní ìgbà tí àwọn arákùnrin kan tó wá bẹ̀rẹ̀ ṣe wọlé sí wa lára wọ́n ní wọ́n ti wá ìlú yìí ní orí ẹ̀ méjì eléyìí tó jẹ́ wípé màmá kan sọ nínú fọ́nrán tẹ́ bá wò wípé ọmọ tí wọ́n mú lọ àwọn iná wọn pa bàbá ẹ̀ so wọ́n ti ń wá tẹ́lẹ̀ ṣùgbọ́n bí tí mo rí pé wàhálà wà ní pé àìsí ìfọwọ́sowọ́pọ̀ láàrin ara wa àti pé níbo làwọn èèyàn sọ̀rọ̀ sí níbo wọ́n fẹ́ sọ̀rọ̀ sí so ìjókòó yìí lónìí lágbára lọ́wọ́ Ọlọ́run mo gbà pé pẹ̀lú àṣà bàbá ìjókòó yìí ó mú ìgbìmọ̀ kan dìde eléyìí tó jẹ́ bí àkókò nọ́mbà rẹ̀ sórí afẹ́fẹ́ yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gbogbo àwọn security wa pátápátá láti máa sọ pé tá a bá rí lórí nǹkan báyìí pé àti kẹ́fìn nǹkan báyìí ẹ pé àwọn yẹn wọ́n mọ àwọn tí wọ́n pè eléyìí ó lè mú ààbò wà láàrin ara wa yóò sì lè mú ìdàgbàsókè wà nílùú wa sẹ́rí bí ẹlẹ́sàn ó pọ̀ oníbírẹ́dì tí akẹgbẹ́ mi mẹ́nu balẹ̀ kan bó ṣe rí nìyẹn bó dà sí gbogbo tó ní pọpọ́ tọ́yẹ́ pé tó bá ti dé àwọn náà ló dín kíní yẹn fún wọn ó kó lọ lú yẹn kí ló dé tá a lè bí wọ́n léèrè wọ́n wá láti wọ̀lú wọ́n wá láti wọ̀lú wa torí kọjá afẹ́ta ó sì kó bá wa ẹwọ́n tó ṣẹlẹ̀ sí ságbára owó tó fẹ́ gbà lọ́wọ́ àwọn yẹn ká mọ́ báyìí ságbára ọjà tó fẹ́ ta ká mọ́ báyìí so a dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ a dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn ìgbésẹ̀ akin àti akọ tí wọ́n gbé torí pé bóyá níjẹta mo wà lọ́dọ̀ ẹni tí a sọ pé wà ní hospital so ni mo rí aeroplane tí wọ́n gbé tó wá láti máa sọ fún káàkiri gbogbo bẹ̀yẹn so àdúrà wa náà ni pé ìbẹ̀rẹ̀ ṣoníṣẹ́ o àbẹ́nibá forí ti dókun bí wọ́n ṣe bá wa dáwọ́lé kí wọ́n jẹ́ kó parí kí wọ́n jẹ́ kára àwọn ọmọ yẹn láàyè ẹ dákun àárọ̀ yìí ìjọba àpapọ̀ ìjọba àpilẹ̀ àti ìjọba àpilẹ̀ wa sọ́dọ̀ àfi Ọlọ́run bẹ̀yìn ẹ̀mí àwọn ọ̀dọ́ àtàwọn àgbàlagbà tí ń ṣòfò ó ti tó gẹ́ o torí tá a bá kásún ní tábà sókàn gidi ní ìsìn yóò di pé wọ́n yarí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ náà nígbà àtàkọ́ láti tí ọ̀yìn bá sojú ẹ̀ èyí tí ó jìnnà àwọn ọ̀bá bàbá wa ṣùgbọ́n ìtàwọn bàbá ẹ fòpin sí SARS nínú palace bàbá ló bá mi èmi àti mínísítà Sunday Dare àjọ wà ń bẹ̀ níbẹ̀ lórí bẹ̀ gbogbo tí wọ́n ṣe pátá inú bẹ̀ láwà lọ́jọ́ yẹn sọ ni tí nǹkan ẹ bá sojú ẹ̀ yọ mọ̀ pé ogun ṣe nǹkan kékeré o ṣùgbọ́n torí pé asúnkàn gidi débi kan iná lọ́fà gbogbo yẹn so ilé náà ni tó bẹ̀rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ òkè láti ń bọ̀ tẹ́lẹ̀ ó ti kàn wá báyìí ẹ dáàmú ẹ̀yin bàbá rẹ̀ ẹ fún àfàdó àrùn wọn lọ́wọ́ Ọlọ́run gbà fún ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a fẹ́ pẹ́ púpọ̀ jù OPC ṣe lọ́rọ̀ gbangba tẹ́ fẹ́ sọ àwọn afẹ́kẹ́ sọ̀rọ̀ gbangba ó yá ẹnà ró gbogbo máa sọ. ìsọ̀rọ̀ gbangba sẹ́rí èmi kàrọ̀ àyíntẹ́ ẹgbẹ́ náà lẹ́bàá ọ̀pọ̀lọpọ̀ báyìí sọ̀rọ̀ ìfọ́ ìsọ̀rọ̀ security personnel ọ̀pọ̀lọpọ̀ báyìí ní gbàbọ̀dẹ̀ ẹ̀rí pé ọ̀dà olú àtẹ sọ̀rọ̀ kan ní ìjẹta ìsọ̀rọ̀ ẹ̀yìn ọ̀tẹ̀ wà wí àsìmí ó dìjà ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ìdá ìsọ̀rọ̀ lẹ́sẹ̀ tó ṣẹlẹ̀ December wà ń bẹ̀ sí November dájú orí ọmọ kan tá a máa wọ̀n yẹn láwọn ọlọ́pàá kò ní àwọn amú wọn OPC mú wọn àdẹ̀kọ̀ ọlọ́pàá kò ní lọ́wọ́ gbàdábàlà àwọn ọgbọ́n ní ìsìn wọn ẹ má bínú ṣé wàá rí ní ṣẹlẹ̀ lọ́wọ́ yìí lọ́wọ́ Ògbómọ̀ṣọ́ ẹ pé ẹ má bínú ṣé rí ẹ jẹ́ ká pé ẹ pé ọ̀pọ̀lọpọ̀ balẹ̀ ètí dáhà yọ̀ ẹ má bínú ni wípé àwọn kan ní àwọn oṣù Ògbómọ̀ṣọ́ ẹ pa ní àmọ́lẹ̀ káwọn sọ̀rọ̀. ẹ dákun oòrùn ti ń bọ̀ a mọ̀ pé gbogbo wa ní ọ̀rọ̀ ń gbé nínú àtàwọn ó yá ń ṣẹ́jú kan. Ògbómọ̀ṣọ́ parapọ̀ mo kí bàbá wa rẹ̀ àti wọ̀nyí bàbá wa mo kí ẹ̀yà agbófinró ló ń jẹ́ kó bàjẹ́ fún mi ó kí gbogbo ilé o Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ o òótọ́ ni àwọn àgbàlagbà máa ń sọ wípé inú orí okú líle torí tó bá jẹ́ ọkọ̀ tí bẹ̀ ń jẹ́ ni ó jẹ́ kí a bọ́ ṣẹlẹ̀ mẹ́ ṣùgbọ́n inú orí ọ̀tọ̀ ni orí ilé ọ̀tọ̀ ni ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ń bẹ̀ kí ṣe tó dùn máa wà nínú ọlọ́ọ̀bá yá ni yóò bá wa mú kúrò ṣe rí wàhálà àti ìṣẹ̀lẹ̀ mẹ́ tipẹ́tipẹ́ táwọn èèyàn kà kún ọjà ni wọ́n ń tà kí tó ń bẹ́ẹ̀rì nìkan torí àwọn èèyàn tó ń bẹ́ẹ̀ wọ́n ń ṣàlàyé pé báwọn ṣe ń ta gàrí lákòlákò wọn máa rà tó ìlú náà gbogbo àwọn olùbí mélòó tí mẹ́bẹ̀ẹ́ mọ́jú bá lọ ni tó ìjẹ́ pé sẹ́kẹ̀ náà gbogbo wọn jọ ṣe wọ́n sì ń kó gbára nǹkan lákòlákò wọn ò sì wádìí rẹ̀ wò ṣùgbọ́n wọ́n sọ yí pé àwọn tajà náà ni Ọlọ́run sì sọ nínú Àlùkùránì Ọlọ́run sọ fún Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ ṣọ́ra fún wàhálà tí èsì ẹni tí wàhálà rẹ̀ bá ẹni ọba fà nìkan ni wàhálà ló dì bá so ní ìsìn ibẹ̀ ni wọ́n ti ń fa wàhálà tẹ́ Ògbómọ̀ṣọ́ mọ̀ ẹ̀yin ò wàhálà yìí sọ yí pé ara ẹni máa ń jẹ kòkòrò tí ọ̀dà ẹjọ́ wàhálà rẹ̀ bá jẹ́ ọ̀rọ̀ gbúrò ní jẹ́ kí ó ní ẹwọ́ sáàdì wàhálà ṣẹlẹ̀ ẹjọ́ tí wọ́n sọ yí pé níjẹta tí wọ́n sọ pé tọ̀ agbọ́dọ̀ kọ́ mọ́sù kó wọ́n ti wò Ògbómọ̀ṣọ́ kò sẹ́ni tí ọ̀fẹ́ sáàdì àtàjà àmùjọ náà ẹlòmíín bẹ ní ìtọ́jẹ́ kọkàtà gbàǹjo ni lórí ọ̀rọ̀ yí pé àsọra fún wàhálà wà wọlé ṣáàdì èdè bẹ́ẹ̀ lọ́hùn wípé kọ́nà ọba dákun kó bá ká wàhálà kó lórí ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ lórí àwọn olórí wa tó ń pẹ́pẹ́ kò sífẹ́ gbogbo bí téèyàn bá ti sífẹ́ kankan Ọlọ́run máa dá wọn dára wọn ni tí ọba ti sífẹ́ nìkan Ọlọ́run dá wọn dára wọn ni ẹ̀ka mọ̀ tó gbẹ́ gbàgbà bí ọkọ àtìyàwó bá ń jà tí wọ́n máa ń ṣàgbàgbà náà àwọn olè gbà lórí wọn ò ní fi ara wọn lásìkò bá ó ní bí kó gbókúrò àwọn ọmọ gbàgbà fúnra wọn tó wá wá rọ̀ wá ẹ̀dá kò tó ní sọ́lọ́run gbogbo àwa tá a jẹ́ lórí gbogbo àyẹ̀tá gbẹ́rẹ́ agbófinró ẹ̀mí ilẹ̀ fi ilẹ̀ ẹ̀fí ń gbẹ̀mí ọmọ ọlọ́mọ ńlá ní ìsìn àwọn tó kú ní ìsìn ká ní ọ̀tọ́jú àyàwó wọn ká ní ọ̀pàdé ìyàwó wọn àbọ̀mọ wọn lójú ọ̀nà yóò sọ pé 500 naira ní 200 naira ní wọ́n kú sí ìjọba lọ́rùn ni èmi wá rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba wa àpapọ̀ wọ́n ti gbìyànjú kí wọ́n tún lékún gbìyànjú wọn kí wọ́n máa pe wẹ́lẹ́ lọ́rọ̀ torí táwọn máa ti wò àwọn ẹbí ìbámu gbogbo ẹ̀ irú aṣáájú akéwì Olúwatanná ó máa ń sọ bí àwàdà lórí afẹ́rẹ́ ṣùgbọ́n àmì èèyàn ọ̀tọ́ ti sí
tó tá bá ti ń gbọ́ nǹkan bẹ́ẹ̀ já ṣèwádìí rẹ̀ wọ́n bá jọba bá ṣèwádìí òótọ́ ni irọ́ ni òun ò lè mọ̀ ibẹ̀ ní ìsìwàhálà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run bá ká wàhálà kúrò Ọlọ́run jẹ́ kó bàjẹ́ o gbogbo àwọn àtàwọn jẹ́ aráàlú ẹja kùn tá bá ti ń gbọ́rọ̀ ẹja wádìí rẹ̀ èrè pé tá bá ti á gbọ́rọ̀ tá àjọpá rẹ̀ nínú rẹ̀ láwa sọ ta ní òfin wàhálà ìtọ́ bá jẹ́ dáadáa ẹja mọ àwọn tá a sọ fún Ọlọ́run fi nọ́mbà kan síta ẹ má jẹ́ àmọ́ àgbẹ̀ ní pé ìdí òní lárí ẹ̀yin ẹja máa ń wá àtúnṣe owó àtúnṣòwò àtúnjọ iṣẹ́ ìjọba ló gbọ́nsọ̀ Ọlọ́run pẹ̀lú wa Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o. ẹ bá ń yí ká máa báyé yìí jàmá mi ẹ̀dá tó kọ̀ tí ò báyé yìí á sì bá gbà lọ Ọlọ́run máa jẹ́ ká 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 bá gbà lọ. nínú òwe Yorùbá ní báyìí ni mo ṣe ṣe ẹ̀rùn èsín tí mo fi mú jẹ báyìí lòun ṣe ní dry season èsín ni kì í mú akọ aláǹgbá sẹ́rùn méjì ọdún kì í rí bákan náà ọdún iléyá ọdún yìí ọdún jórí ẹ̀ ó pé ńlá wàyí jẹ́ kórí ẹ̀ ó pé kó kálukó jórí ẹ̀ ó pé mọ̀kìnní kan dájú Sergeant Morídélé kì í ṣẹgbẹ́ Major General Kúṣógun o Ọlọ́run ti sọ fún wa nínú Al-Qur'an a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim Al-Qur'an ní la ikraha fid-din. There's no compulsion in Islam. Dandan gbọ̀n ẹ gbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀ bá ṣe ẹ kò sínú ọ̀rọ̀ Islam. Dandan gbọ̀n ẹyọ kan tí ń bẹ fún àwọn mùsùlùmí lọ́rọ̀ tawhid ìmọ̀lọ́lọ́ kan gbogbo yòókù lọ́lọ́run fi ibi tá ẹ lè dọ́gbọ́n sí lọ́lọ́run fi sí o. Tọdún bá wá lọ́dún ẹ mánéjì ara yín kẹ́dà ó mánéjì ara ẹ ni o kò sí tí ó ṣẹlẹ̀ rí Ànábì ti kírun ìdí ọdún kan àbọ̀dún méjì tó jẹ́ pé mánéjì ọdún ni o nígbà tí wọ́n jagun Bádàrí ogun Bádàrí yẹn àwọn mùsùlùmí tó lọ sógun jẹ́ 313 àwọn ọ̀tá tí wọ́n lọ pàdé lé ní 1000 síbẹ̀ mùsùlùmí ṣẹ́gun despite the fact pé triple mùsùlùmí in number àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ọ̀pọ̀ mùsùlùmí náà ló kù inú ìbànújẹ́ ni wọ́n wà wọ́n bẹ̀rẹ̀ ogun yẹn ní Ramadan 17 nígbà tí wọ́n fi parí ogun ọdún ìtúnu àwẹ̀ ti súnmọ́ wọ́n wá padà wọ́n ṣe ọdún yẹn àmọ́ kò ní afẹ́fẹ́ yẹ̀yẹ̀ nínú kódà ọdún yẹn ló bí Zakatul Fitri tànàbí ronú pé àwọn tí wọ́n kú sógun wọn ní fámìlì wọn lẹ́bí ta ni ó fún wọn lóúnjẹ níjọ́ ọdún tànàbí wá pàṣẹ pé ẹ máa yọ jákà ẹ máa yọ Zakatul Fitri kẹ́ fi fọ àwẹ̀ yín mọ́ ẹ máa fún àwọn tí ẹbí wọn kú lójú ogun àtàwọn tálíkà àtàwọn aláìní kò sí fáfíẹ kò sí rẹpẹtẹ lọ́dún náà ànábì mánéjì ọdún náà ni o tànàbí bá wá lè ṣe yẹn tá là wá tá wá sọ pé iléyá lóde là ń sọdún ọlọ́pàá ò lè mú wa nítorí ọlọ́pàá ló lè mú ẹ o àfi ká wà kẹ́ẹ̀fù hadith ànábì ní idha sami'tum bi ta'una bi ardin fala tadkhuluha tẹ́ bá gbúrò pé when you hear the information there is tribulation in a location don't go there the Holy Prophet has warned when there is war when there is tribulation in a location don't dare go there Ànábì ló gbọ́dọ̀ lọ bẹ̀ tó bá gbúrò pé àdánwò tàbógun tàbí fìtínà ń ṣẹlẹ̀ láàyè kan Ànábì ní ó má lọ bẹ̀ o àmọ́ tó bá ka ọmọ bẹ̀ ẹ dúró ká ẹjọ́ fight fún right yín bí right bá ṣe fight ni o ìwọ ní bọ́ǹbù tó fi bá wọn alágbára yìí jà o mò ń sọ fún ẹ verily I say unto you ilé ọdún kì í ṣe dandan ni lọ́dún yìí tó bá jẹ́ pé bí tó wà bá safe dúró sọdún rẹ̀ ń bẹ̀ kì í ṣe dandan ni kó ní dandan wà lọ ilé ọdún àfi tó o bá mọ̀ pé ilé ọdún tó ń lọ safe tó o bá dẹ̀ lọ ilé ọdún máa ń lọ lóru ẹni ìrìn àjò tí a mú ẹrìn lálẹ́ àfọ ìjẹ́ ilẹ̀ Yorùbá ti gbẹgẹ́ gan nítòsẹ̀lẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ẹni tí wọ́n pa kí Ọlọ́run kó pọn àwọn ẹbí ẹ̀ ní sùúrù àtàwọn tákòdì sìn tá àti ìrí wọn wàláhì àròkò ni wọ́n paránṣẹ́ o bí wọ́n ṣe pàrokò nílé Haúsá nìyẹn o ní ó close sásìkò ọdún náà ni wọ́n ṣe nígbà yẹn o ẹ jẹ́ bring wa down to memory lane ní 2014 ọ̀kan nínú mọ́sálásí tó tóbi jù ní Kánò ni wọ́n lọ bọ́ǹbù níjọ́ ọdún wọ́n ti kọ́kọ́ ṣerú nǹkan tán ṣe yìí ní Kánò o ní 2014 yẹn èèyàn 120 ló kú níbi bọ́ǹbù mosque ní Kánò nígbà tó tún di 2015 wọ́n kọ́kọ́ pàrokò ránṣẹ́ sí wọn ní Gombe nígbà tó dijọ́ ọdún bọ́ǹbù ni wọ́n rí o èèyàn 60 ló kú bẹ́ẹ̀ o 2018 ní Borno wọ́n ti kọ́kọ́ pàrokò ránṣẹ́ o nígbà tó dijọ́ ọdún tí bọ́ǹbù ṣẹlẹ̀ èèyàn 31 ló kú o àtòmí tuntun ṣẹlẹ̀ harbon khidahatun
ète lógun jíjà ó láti gbọ́núgbọ́n lẹ́yìn tó bá mọ̀ kó fẹ́ pẹ́ láyé. The first law of nature is self-survival. Òfin àkọ́kọ́ láyé ni pé báwọn kan bá sọ orí wọn nù báwo lórí tiẹ̀ ò ṣe ní sọnù báwo tèmi ò ṣe ní sọnù òun lòfin àkọ́kọ́ láyé. Ṣẹ̀ríà ti fún wa ní ọ̀nà tá a gbà yọ. Ṣẹ̀ríà là kalẹ̀ pé tó bá dijọ́ ọdún tí wàhálà bá ń ṣẹlẹ̀ lásìkò ọjọ́ ọdún ibi tó yẹ ká ti kírun yìí ti gangan open field tó bọ́ sí outskirt tó bọ́ sẹ́yìn ìlú ìní ọmọ sábà gbé ìdì sí ìlú máa ń kún lọ ọba níbẹ̀ ni. Àmọ́ tẹ́ ẹ bá wá rí wípé wàhálà ń ṣẹlẹ̀ ẹ lo field tó bá wà nígboro ẹ kírun ìdì. Ṣẹ̀ríà wa tó gbé wá pé tójò bá rọ̀ tó bá pọ̀ tẹ́ ẹ lè débi tẹ́ ẹ ti kírun ìdì ẹ kírun ìdì ní mọ́sálásí àdúgbò yín kẹ́nìkan síwájú ẹ kírun ìdì láàrin ara yín. Tí tágbàrá òjò bá tún wá pọ̀ tàbí tí wàhálà bá ń ṣẹlẹ̀ ńlù kó kálukó kírun ìdì nínú yàrá rẹ̀ o. Ṣẹ̀ríà ti gbé wá bẹ́ẹ̀ kì í ṣe dandan ni kó rí ọ̀bẹ tí lè mọ́ mo fi pẹran o ọlọ́mọ sọ̀wọ́ náà dẹran tí wọ́n pa o ìwọ náà pẹran tiẹ̀ náà kọ mọ́bẹ tiẹ̀ náà pé mi náà pẹran tèmi kò sí tó burú ń bẹ̀ ànítáyé bá ń yí ká máa bá yé yí jàmọ́ mi ẹ̀dá tó kọ̀ tí ò bá yé yí a sì bá gbà lọ ọlọ́run máa jẹ́ ká 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 bá gbà lọ ọlọ́run máa jẹ́ ká. Àwọn tí wọ́n dẹ̀ yìí wò kì í ṣe Christian nìkan ni wọ́n bá jà gbogbo Nàìjíríà náà bá jà. Ẹ má jẹ́ kán brain drain yín ẹ má jẹ́ kán kó ọpọlọ sí yín kán kó rọ́ sí yín lọ́pọlọ o. Gbogbo àwọn tí mo kà yìí ṣe Christian ni wọ́n ni bí a ṣe ń pa mùsùlùmí ní à ń pa ẹlẹ́sìn Christianity ní à ń pa traditionalist àwọn ọmọ kan yàtọ̀ o. Ẹ̀yin oníṣọ́ọ̀rù ẹ wà careful lásìkò yìí. Ìsọ òru tó lọ tó ní mórídélé ọlọ́run níjọ́ ọ̀nà o gbẹ̀yìn oníta ajíjú òru ẹ wà kéèfù lásìkò yìí tó bá ṣe suspend pápá ẹ̀yin tó jẹ́ pé ibi tẹ́ẹ̀tì ṣe ti bọ́ kúrò láàrin ìgboro ẹ suspend yẹ ẹ̀yin olórí òkè lọ́sàn-án lóru ẹ wà kéèfù ẹ lọ build up security hada zamanu sukutu wa mọ̀lá zamato lè bóyá òdì period tá a wà yìí àsìkò dákẹ́jẹ́ sọ̀rọ̀ mọ́ níbà àsìkò jókòó kalẹ̀ yẹ́rìnrìn bọ̀rọ̀ kiri àsìkò yọnu sí wọn bá ń tọ́ bá rí nínú ọdún lásìkò yìí o àsìkò tá a wà yìí gbogbo ìdì tá a bá ti kírun ọdún láti ó kọ̀tún la ní kẹ́ ẹ ti man security káwọn kan ti máa sọ ibi tá ẹ ti kírun lóru lọ́sàn-án ká máa wọ àwọn tó ń kọjá ń bẹ̀ ká máa rí nǹkan mọ́bẹ̀ o tó bá dẹ̀ jíjọ́ tẹ́ kì í dì ẹ make sure pé ẹ provide security fún gbogbo bí àwọn èèyàn ó ti pọ̀ kán check àwọn tí ó bá wọlé wá kì í dì àwọn ojú tẹ́ ẹ̀ rírí tẹ́ ẹ̀ dámọ̀ ẹ máa láwọ wọn o àwọn tí ọ̀nà tí ń gbà dírẹ́sì ọjọ́ ti yín ẹ tí òjọ tẹ̀yìn tẹ́ wà nílùú ẹ máa láwọ wọn láti wá kírun o ẹ provide security kíjọba ó dẹ̀ make sure pé gbogbo security wà at alert níjọ́ ọdún wọ́n ti send the message wọ́n ti pàrókò ó wá kù sọ́wọ́ wa dandan kọ́ ni fanfare kódà ọdún yìí di ọdún yìí kì í ṣe yìí bàbá àdínì tí ọba donate owó yìí di ẹ pé ó donate ẹ̀kọ́ send ẹ̀ sákàǹtì ni kì í sọ̀rọ̀ àmà kówó ńláńlá kiri o ọlọ́run ní jẹ́ kárí tí wọ́n fi kálẹ̀ mọ́mú mi mọ́lé o ẹ má announce owó anybody tó bá jẹ́ pọ́nà lọ́ fẹ́ ṣe fún àfẹ́ tó bá wà minimum lókù bàbá àdínì fi 10 million lẹ̀ ìyá àdínì fi 20 million lẹ̀ ẹ̀jẹ̀ wà careful tí ìbá sọ̀wọ́ ṣe kárí mi lọ́fẹ́ ná ọyẹ kọ́nà jù bẹ́ẹ̀ lọ láì announce gbogbo eléyìí yóò mọ̀ dúró lábẹ́ pé haribo nkòdì àtún ọlọ́ni rẹ̀ ànábì inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna sanihaka huwal abtar kírun bó bá ṣe gbà níjọ́ tí súrà yẹn sọ̀kalẹ̀ ọdún kírun bó ṣe gbà ní o inna a'tainaka al-kawthar oore tá a ṣe fún ẹ ti pọ̀ jù ìdí tó ti lo ìgbádùn ọdún ti pọ̀ jù fasalli li rabbika wanhar lọ kírun fáwọn èèyàn kó dẹ̀ pẹ́ràn inna sanihaka huwal abtar ẹni tó bá lò sọdún dáa tó bò ṣe ṣe òun lẹ́ni àbùkù ẹni ọba fìwé ànábì ṣe yẹ̀yẹ́ bò lẹ́yìn ó tọ̀hún ni ò ní lẹ́yìn gbogbo ntọ́nà ń wí ńlọsẹ̀ o ẹ dákun àwọn ọmọ wẹrẹ tí wọ́n máa lọ lùkan sí lùkan àwọn tí ń gbé abúlé tí wọ́n máa lọ bá wọn sọdún lábúlé òkè abúlé ìsàlẹ̀ ẹ wọ́n nu wọn o ọlọ́run ò ní jẹ́ ká sìnì ẹ wá dákun ẹ má take security for granted lọ́dún yìí gbogbo bí tá a bá ti kírun yìí di ká prepare security o Sergeant Morídélé kì í ṣẹgbẹ́ Major General Kúsógun o mo ti sọ̀tàn kan nu wáàsí kan tó kọjá lọ ẹnìkan tó sáré wọ mọ́sálásí wá bá nàbì ó ní wọ́n ti fẹ́ gbẹ̀rún dúró
ràkúnmí òun dẹ́ńtà òun òde mọ́lẹ̀ anabi ṣé kí n mísì irun yà àbí kí n sáré dé mọ́lẹ̀ anabi náà ẹ̀kílẹ̀ thumma tawakkal kọ́kọ́ di ràkúnmí rẹ mọ́lẹ̀ kọ́kọ́ provide security náà kó tó kọ́rọ̀ rẹ tọ́lọ́hún lẹ́yìn bó bá ṣe gbogbo nǹkan wọ̀nyí tán òpin ìgbìyànjú là ń pè ní kádàrá ní Islam tí a bá ní kí ni mí ní kádàrá nínú Islam òpin ìgbìyànjú lẹ́yìn bó bá provide gbogbo necessary precaution anything tó bá wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà kádàrá Ọlọ́run àmọ́ o take everything for granted kádàrá kọ́ nìyẹn o àfọwọ́fà ni o àbí Ọlọ́run kó já sí ọ̀pọ̀ ọdún láyé ọdún eléyìí kì í ṣe ilé tó yan wa góòlù ọrùn tí ọ̀nà wa gbádá 1 million máa fẹ́ láàkì nígboro Ọlọ́run ò ní kó bá ọ o man wajada khairan falyahamdillah ńlá wítáwí ẹni tó bá tẹ̀lé tó bá já sórí ire falyahamdillah ìtúpẹ́ fọlọ́m wa man wajada ghayra dhalik ẹni tí ò bá tẹ̀lé gan tó sì escape taburú òsè kó má pé kí ní halẹ̀ tá a fà kọ́bọ̀lẹ̀ ebi ńlá sọdún tá dúpẹ́ fọlọ́ ni